Yeah, a kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ pé ẹ̀yin tó bá ti ń ṣẹlẹ̀ láwùjọ la máa ń sáré fi tóra wa létí. Kí ni tó tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wa lásìkò yìí? Ọ̀rẹ́ ọba 247 lórúkọ ìkànnì yìí. Ọ̀rẹ́ ọba lórúkọ mi o, ẹ bá ní subscribe kẹ ẹ bá ní share fún gbogbo àwọn èèyàn wa tí wọn ò láǹfààní àti gbọ́ ìròyìn yẹn láti ẹnu president wa láàárọ̀ yìí. Èní ní ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2023. February 16th 2023 torí pé aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà aláṣẹ Muhammadu Buhari wọ́n bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ní àárọ̀ òní láago méje bí wọ́n dẹ̀ ṣe ń parí ẹ̀ lánàá ká sáré sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tí wọ́n bá láǹfààní àti gbọ́ ohun tí aláṣẹ sọ yẹn wọ́n lè láǹfààní àti gbọ́ lápá bí ó dáa lórí ọ̀rọ̀ owó náírà eléyìí tí wọ́n ṣe àtúnṣe ẹ̀ tí wọ́n sọ pé 200 naira 500 naira àti 1000 naira pé wọ́n fẹ́ ṣe àtúnṣe ẹ̀ tí wọ́n redesign ẹ̀ náà ni wọ́n sọ̀rọ̀ lé lórí láàárọ̀ òní. Tẹ́ ẹ bá gbàgbé ẹ mọ̀ wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹni tí í ṣe olórí báńkì àgbà orílẹ̀-èdè Nàìjíríà Central Bank of Nigeria yẹn Godwin Emefiele ló sọ pé àwa máa redesign owó wa o, a máa ṣe àtúnṣe owó wa o. Torí ìdí kan ìdí báyìí tọ́pọ̀lọpọ̀ wa ti mọ̀ lára àwọn ìdí yẹn ni pé ó tọ́ bẹ́ẹ̀ náà ló bófin mu ká máa ṣe àyípadà owó wa lóòrèkóòrè. Bákan náà ni pé ètò ọrọ̀ ajé wa á tún lè gbópọn sí, á lè gbé búgẹ́ sí, á lè lọ sókè sí. Bákan náà ni pé àwọn tí wọ́n hùwà láabi àwọn ajínigbé nǹkan wọn ò ní láǹfààní àti máa ṣe owó wa ń ṣekúṣe gbogbo lọ mú iye báyìí wá lọ kó adúrú owó báyìí wá. Irú pọ́lísì yẹn á lè wá gbòdẹ́kun irú àwọn ìgbésẹ̀ yẹn. Bákan náà ni àwọn èèyàn tún sọ pé bóyá yẹn á tún mú àdínkù bá kíkó pamọ́ sílé pàápàá táwọn òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó wa pamọ́ sílé. Ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ a ti gbọ́ a ti gbà a dẹ̀ ti mọ̀ pé wọ́n fẹ́ ṣe àtúnṣe owó náírà wa. Mẹ́ta péré ń bẹ̀ náà fẹ́ ṣàtúnṣe ẹ̀ tàbí ká sọ pé ni wọ́n ti ń ṣe àtúnṣe ẹ̀ 200 naira 500 àti 1000. Nígbà tọ́rọ̀ yẹn wá ń lọ kíní yẹn kò fi bẹ́ẹ̀ rọgbọ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé làásìgbò pọ̀ àwọn èèyàn ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn protest lóríṣiríṣi ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Èdó gbogbo ìpínlẹ̀ oríṣiríṣi àwọn ìpínlẹ̀ tó fi mọ́ àwọn apá ibìkan nílùú Àbújá wọ́n ń fi ìfẹ̀hónúhàn hàn torí pé n tó jẹ́ kó tó le koko ni pé àsìkò tó bọ́ sí yìí àfi bẹ́ẹ̀ rèpo pẹtrólù kíní yẹn wá kọlura wọn àti pé ètò òṣèlú ètò ìdìbò òun náà ó tún súnmọ́ wa pẹ́kípẹ́kí. A ṣà ń bá lọ bẹ́ẹ̀ gbogbo wa náà la àwọn kan ní wọ́n máa gbà àwọn kan wọn ò ní gbà. Débi pé aláṣẹ Muhammadu Buhari àti báńkì àgbà yẹn Central Bank of Nigeria wọ́n fún wa ní gbèǹdéke kódà wọ́n tún bá fọjọ́ sí February 10 ní pé la lè ná àwọn owó yẹn dà. Ṣe rí àwọn owó tí bí yẹn ó ti di old note ìyẹn ni pé ó ti di owó àtijọ́. Àwọn owó tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ print jáde yẹn 200 naira tó fojú jọ pupa rẹ́súrẹ́sú àti 500 tó dàbí pé òun dàbí green àti 1000 tí yẹn fojú jọ aláwọ̀ búlù ẹni owó tuntun tá à ń ná ń sìn. Àwọn owó ti tẹ́lẹ̀ yẹn à ń kó lọ bank àwọn owó tuntun kò pọ̀ ń circulation á ti ṣèyí sí. Kíní ọ̀hún wá ń lọ February 10 tán fún wa dà ìyẹn ó kọjá àfi bẹ́ẹ̀ rówó tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà wàhálà yẹn ti pọ̀ jù débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà àwọn ìpínlẹ̀ àwọn náà wọ́n ń bá ìjọba àpapọ̀ fà á ìpè kò yẹ ká ṣe bẹ́ẹ̀. Wàhálà yẹn pọ̀ débi pé àwọn ìjọba ìpínlẹ̀ bíi 6 bíi 7 ni wọ́n wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ yẹn Supreme Court of Nigeria torí pé Supreme nìkan náà ló lè dájọ́ láàrin ìjọba àtijọba. Ẹ máa rò pé ṣébi tẹ́jọ́ ti ń bẹ̀rẹ̀ náà nìyẹn wọ́n gbé lọ high court nǹkan tó bá ti jẹ́ pé láàrin ìjọba àtijọba bí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Supreme Court náà ló máa bá wọn yanjú ẹ̀. Bí Supreme bá dẹ̀ ti yanjú ẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe sí i ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ibi tí Supreme Court ń gbà lásìkò yìí ó dàbí pé ìjọba àpapọ̀ ò fẹ́ gbàbẹ̀ wọ́n ń dọ́gbọ́n sórí kunkun gbogbo wa náà la rí bó ṣe ń lọ ẹ jẹ́ ká kó ń bẹ̀. Ṣùgbọ́n ibi tá à ń lọ lónìí gangan ni pé ọ̀rọ̀ tí aláṣẹ Muhammadu Buhari bá wa sọ láàárọ̀ òní kí ni ń tá aláṣẹ sọ? Aláṣẹ Muhammadu Buhari sọ pé
ó dáa o, gbogbo wàhálà àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú ẹni ó ń dé sétí ìgbọ́ àwọn o tóun náà dẹ̀ ń rí bó ṣe ń lọ wàhálà lọ́tún wàhálà lósì àwọn èèyàn ń ṣèwọ́de torí àìrówó lò torí àìrówó ná ó dáa náà ń tà àṣekù aláṣẹ Muhammadu Buhari wá fún wa títí di ọjọ́ 10 oṣù kẹrin yẹn ní April 10 2023 tá a máa fi ná 200 naira dà ẹ gbọ́ dáadáa aláṣẹ sọ wípé 200 naira tó jẹ́ tàtijọ́ yẹn eléyìí tí wọ́n kó kúrò ńlẹ̀ yẹn tí wọ́n ní wọ́n ń kó kúrò ńlẹ̀ yẹn wọ́n ń kó kúrò ńlẹ̀ 200 naira yẹn wọ́n ní kàn dá padà sí gbòòrò ìjẹ́ gbọ́ 200 naira nìkan ṣàmì kó owó mẹ́ta ni nóòtì mẹ́ta ni 200 naira 500 naira àti 1000 naira mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n fẹ́ kó kúrò ńlẹ̀ ṣùgbọ́n aláṣẹ wa wò pé òkè àti gbọ́gbe táwọn èèyàn ń pariwo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ àti gbọ́ ṣe rí 200 naira yẹn tó jẹ́ tàtijọ́ yẹn kí wọ́n dá padà sí gbòòrò ká bẹ̀rẹ̀ sí ní ná pẹ̀lú tuntun tí wọ́n ti kó dé lásìkò yìí ó wá jẹ́ pé lásìkò yìí o 200 naira tàtijọ́ àti 200 naira tuntun ká máa ná lọ 500 naira tuntun ká máa ná 1000 naira tuntun tó jẹ́ ní note ká máa ná ṣé ẹ wá rí 500 naira tàtijọ́ àti 1000 naira tàtijọ́ kò ní jẹ́ níná mọ́ láti àsìkò yìí lọ èní ní February 16 o kò ní jẹ́ níná mọ́ gbogbo ẹni tí owó yẹn bá wà ń bẹ lọ́wọ́ ẹ̀ kó máa kó lọ Central Bank of Nigeria kó máa kó lọ CBN tàbí àwọn ibi tí wọ́n sọ pé wọ́n lè tún kó lọ tí CBN bá ṣàgbékalẹ̀ CBN náà ní ká máa kó lọ ìyẹn 500 naira tó jẹ́ ti old note àti 1000 naira ṣùgbọ́n 200 naira tó jẹ́ tàtijọ́ tẹ̀yìn mọ̀ sí tàtijọ́ yẹn ó sì wà lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa dá a padà sí circulation a máa ná papọ̀ pẹ̀lú tuntun 200 naira tuntun yẹn ṣùgbọ́n April 10 ìní 200 naira tàtijọ́ yẹn ló mọ o tó bá ti ń di April 10 yẹn ni pé 60 days ọgọ́ta ọjọ́ ìní aláṣẹ Muhammadu Buhari ìní wọ́n bá ní fi kún láti ná 200 naira tàtijọ́ yẹn tó bá ti ń di April 10 wọ́n á kó yẹn náà kún circulation ìyẹn náà kò ní jẹ́ níná mọ́ ìta ń sọ ni pé 200 naira tàtijọ́ àti 200 naira tuntun ó sì jẹ́ níná officially báyìí títí di ọjọ́ 10 oṣù kẹrin yẹn April 10 ẹ máa ná lọ àti 200 naira tuntun àti tàtijọ́ o gbogbo ibi tó ẹ bá mú dé wọ́n gbọ́dọ̀ wà dandan ni ṣùgbọ́n 500 naira tàtijọ́ yẹn tẹ́ ẹ mọ̀ sí tàtijọ́ yẹn lóòótọ́ àwọn èèyàn kan sì ń dọ́gbọ́n ná díẹ̀díẹ̀ níbi àná ìjẹta nǹkan láti àárọ̀ yìí lọ ó ti di pépà mọ́ yín lọ́wọ́ o ẹ lè ná mọ́ wọn ò ní gbà lọ́wọ́ yín ẹ̀yin náà ẹ má dẹ̀ gbà á ní tó túmọ̀ sí nìyẹn o 500 naira tàtijọ́ yẹn àti 1000 naira tàtijọ́ yẹn bẹ́ẹ̀ bá ní lọ́wọ́ láti àsìkò yìí lọ ẹ máa kó lọ Central Bank ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dé Central Bank náà ẹ mọ̀ kẹ́ máa fill form kí ló dé tówó yẹn fi pẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín ibo lẹ ti rí tó bá póyọ́pọ̀ owó tó pọ̀ ṣe mọ̀ pé irú ẹni tó ní 5000 naira tó jẹ́ 1000 naira tàtijọ́ ó lè má fẹ́ dára ẹ̀ láàmú bí a kẹ́ ẹ kó sílé kẹ́ ẹ máa wò lójú pé àti nírú owó yìí rí kọ́ ló ń ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yọ́ ẹni tí aláṣẹ Muhammadu Buhari sọ nìyẹn ẹ má wàá gbàgbé Supreme Court kóòtù tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n dájọ́ ní wọ́n ti kọ́kọ́ dájọ́ tẹ́lẹ̀ pé kí gbogbo nǹkan ṣì wà bẹ́ẹ̀ ká sì máa ná àwọn owó yẹn wọ́n wá sún kinní yẹn di on the 15 which was àná was 15 ọjọ́ Wednesday February 15 ìgbà tí wọ́n máa tún dájọ́ wọ́n ní òkè ẹ jẹ́ kí a ṣe máa ná owó yẹn lọ torí pé àtọ̀tún àtòsì àwọn tí wọ́n gbé ìjọba àpapọ̀ lọ sí Supreme Court ìpínlẹ̀ méje ni ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ondo Ògùn Èkìtì Cross River àti ìpínlẹ̀ Sokoto bíi méje nìyẹn Katsina Lagos Ondo Ògùn Èkìtì Cross River àti Sokoto ṣùgbọ́n ìpínlẹ̀ Edo àti Bayelsa àwọn yẹn join ìjọba àpapọ̀ àwọn yẹn faramọ́ ní tí ìjọba àpapọ̀ ṣe pé bí gbogbo ẹ̀ ṣe lọ wọ́n ń bá wọn yanjú ẹ̀ ní Supreme Court ṣùgbọ́n Supreme Court ó tún ti wá sún ìgbẹ́jọ́ yẹn síwájú di February 22
àwọn dẹ̀ sọ lánàá ní Supreme Court pé ká sì máa náwó yẹn lọ àti old note 1,500 naira o ká sì máa ná lọ títí di February 22. ṣe rí pé kíní yẹn ti kàńtà ara wọn, ṣe rí pé ó ti ń fẹ̀gbẹ́ wọ́nra wọn. ṣùgbọ́n aláṣẹ tó jó lórí gbogbo wa àti Supreme o àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o àti everything gbogbo ẹ o òun ti sọ̀rọ̀ láàárọ̀ yìí. So technically ntí a máa fọpọlọ wa rò àbí tá a máa rò lọ́kàn báyìí ni pé ó dàbí pé ta aláṣẹ ni ọ̀gọ̀rọ̀ láti tẹ̀lé, torí pé aláṣẹ number one ni bí ó tẹ́ lọ́rùn bí a kò tẹ́ wa lọ́rùn yóò ṣàṣe tiẹ̀ á ṣàkúrò ńbẹ̀ ni, ṣùgbọ́n òun ṣì láláṣẹ. káwọn èèyàn wa máa lọ kó sí wàhálà pé wọ́n fẹ́ ṣorí kòkó, wọ́n fẹ́ máa tọ́jú owó yẹn tàbí pé wọ́n fẹ́ máa gbà tàbí pé wọ́n fẹ́ máa ná ńlá wa ṣe ní ká ṣàlàyé. bóyá a mọ̀ pé ìnira yẹn pọ̀ ń lù, ṣùgbọ́n aláṣẹ Buhari ṣì láláṣẹ títí ó máa fi kúrò ńbẹ̀ ní May 29. tó bá tẹ̀ tí ń di February 25 tí election bá ti wáyé àti máa mọ next president. So ó dẹ̀ ṣeéṣe kí wọ́n reverse policy yẹn, ṣùgbọ́n as at now a ṣì máa tẹ̀lé ní tóun sọ. So in tóun sọ láàárọ̀ yẹn ó ti borí ní ti Supreme Court. Kò yẹ kó borí ti Supreme Court, torí Supreme Court ní ilé ẹjọ́ tó yẹ kó ga jùlọ tó bá ti sọ ńbẹ̀ gbogbo everybody gbọ́dọ̀ gbà ni. ṣùgbọ́n ẹ ti rí bí Nàìjíríà ṣe rí bẹ́yẹn. ṣùgbọ́n tí a kàn fẹ́ kó ṣẹlẹ̀ lásìkò yìí ni pé ẹ jẹ́ ká sì faramọ́ ní táláṣẹ yẹn sọ ná. 200 naira tàtijọ́ yẹn a sì lè máa ná ná. ṣé rí 500 naira àti 1,000 tàtijọ́ yẹn tá a bá nílé tó bá pọ̀ ká kó lọ Central Bank, wọ́n á gbà lọ́wọ́ wa, wọ́n á dẹ̀ fún wa ní mi tàbí kán kó sínú àkáǹtì wa. wọ́n wá ní ká máa ṣe transfer, tá a bá fẹ́ ra nǹkan ká máa ṣe transfer, ṣùgbọ́n 200 naira náà ó sì ṣe ra nǹkan o. ṣé ẹ mọ̀ yín pé àwọn ọjà kan wà tó yẹ pé ó ṣòro láti ṣe transfer, bí o ra nǹkan 200 naira, o ra nǹkan 400, o ra nǹkan 800. owó tó bá ti less than 1,000 kò máa ń yáni lára àti ṣe transfer ẹ̀. ṣé ó ti yé yín? Kò máa ń yáni lára àti ṣe transfer. Imagine èèyàn lọ ra ata 300, ata 200, o ra rúsì, gbogbo tó ra ò ju bí 600, 800 lọ. ọ̀tọ̀ọ̀tọ̀ ló dẹ̀ ti rà. ẹni tó ń ta ata kọ́ ló ń tarú, ẹni tó ń tarú kọ́ ló ń ta ewédú, ló ń ta ẹ̀fọ́ nǹkankan, ẹja tútù, gbogbo ẹ̀ mọ́ra wọn. ṣé mọ̀ pé àwọn ọjà kéékèèké yẹn àwọn yẹn lè má lákàǹtì gan. tó bá tiẹ̀ ní gan, èèyàn mélòó àdúró èèyàn tó wà níwájú wọn, ẹlòmíì ó lè ní kọ́sítọ́mà bíi 15. ó yá ẹ̀mí lè wá 200 naira, ó yá ìgbélé transfer yẹn ò ní yá bẹ́ẹ̀ yẹn. so irú 200 naira tó ń dá padà sí gbòòrò yẹn á sì rọ̀ wá lọ́rùn. tó o bá kóró ẹ̀ bíi 5 sọ́wọ́ 1,000 naira ló kó sọ́wọ́ yẹn, wàá sì fi ra tó o fẹ́ jẹ. ṣùgbọ́n tó bá rò pé o fẹ́ ra a bag of semo, o fẹ́ ra ráìsì, o fẹ́ rẹwà, àwọn yẹn sì transfer sì gbé yẹn. ṣùgbọ́n àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ bí ata bí nǹkan kan ó ti yé yín. ní ilé epo bá a bá fẹ́ re epo a ti mọ̀ pé ọ̀gọ̀rọ̀ wa tá a rówó tuntun gbà transfer là ń ṣe. epo tá a ti ń rà látijọ́ ìsinú mọ́tò transfer là ń ṣe. ẹ jẹ́ kí transfer yẹn náà mọ́ wa lọ́ra. a lè lo app wa, a lè lo USSD code. ẹ jẹ́ kó mọ́ wa lára ẹjọ́, torí pé gbogbo wa náà la ṣiṣẹ́ owó, a dẹ̀ ní fẹ́ kó wa wọgbó, ó wà ò ní jóná, ó wà ò ní jóná. torí pé ọ̀rọ̀ yìí ó gba kéèyàn ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹ̀. nígbà tí aláṣẹ Muhammadu Buhari sọ̀rọ̀ tán láàárọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ tó ní gbé kiri pé kò yá wọn, kí ni báwo làwọn fẹ́ ṣe báyìí. láti ṣàlàyé yìí lẹ́ẹ̀kan sí kí n sáré brief ẹ̀. aláṣẹ ṣàlàyé pé 200 naira tó jẹ́ tàtijọ́ yẹn, tẹ̀yìn mọ̀ sí tàtijọ́ yẹn, tí wọ́n ń fẹ́ kó on circulation yẹn, wọ́n ní kán kó padà sígboro ká bẹ̀rẹ̀ sí ní ná, ká máa ná mọ́ tuntun yẹn. ṣùgbọ́n April 10 ló mọ 60 days láláṣẹ fún wa. tí April 10 bá ti dé, wọ́n á kó 200 naira tó jẹ́ tàtijọ́ yẹn, wọ́n á kó kúrò ńlẹ̀, á máa ná tuntun 200 naira nìkan. ṣùgbọ́n 500 naira àti 1,000 naira tó jẹ́ tàtijọ́ kò wúlò mọ́ báyìí o, kò wúlò mọ́. bẹ́ẹ̀ bá wá ní nílé, bó ṣe wù kó pọ̀ tó, ẹ kò lọ Central Bank. àwọn ìlú kan ń bẹ tó yẹ pé kò sí Central Bank ń bẹ. àwọn ìlú kan ń bẹ tó yẹ pé Central Bank wà ń bẹ. ẹ jẹ́ ká kó lọ bẹ̀, á fìlì fọ́ọ̀mù, á gbà padà lọ́wọ́ wa. wọ́n lè fún wa tuntun, wọ́n dẹ̀ lè kó sínú àkáǹtì wa. ṣùgbọ́n
àmọ̀ràn mi leléyìí fún gbogbo àwọn state government wa káàkiri. Ó yẹ kí àwọn state government kí wọ́n ṣàgbékalẹ̀ ibùdó kan bóyá báǹkì kan náà máa lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ó dáa, ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa kó old note wọn yẹn wá síbi báyìí ibi báyìí ibi báyìí. Wọ́n bá ti kó dé kí wọ́n gba account number wa lẹ̀, kí wọ́n bá wa credit account wa ní déédéé iye tá a bá kó wá, ìyẹn old note yẹn tá a bá lè lọ central bank. Àmọ̀ràn nìyẹn fún ọ̀ràn wa lélẹ̀ àwa làwa kàn ń sọ fún àwọn state government. Ṣé ẹ mọ̀ pé election ń bọ̀? Ǹtẹ́ bá dẹ̀ ṣe fáwọn aráàlú náà máa kà pé ẹ ṣe. Àǹfààní ńlá leléyìí. Ẹ ran àwọn aráàlú yín lọ́wọ́, ẹ̀yin state government. State government ló lè ṣe. Wọ́n lè pín sí senatorial district mẹ́tẹ̀ẹ̀ta tí kálukú ní nípínlẹ̀ wọn. Irú ìpínlẹ̀ Ògùn tèmi ti wá. Senatorial district mẹ́ta náà là ní káàkiri. Wọ́n lè pín sí central, wọ́n lè gbé kan sábẹ́òkúta, kán gbé kan sí Ìjẹ̀bú, kán gbé kan sí Yewa. Ìpínlẹ̀ Èkó bọ́n ṣe ní náà nìyẹn, senatorial district mẹ́ta ni, kí wọ́n gbé ibùdó kọ̀ọ̀kan síbẹ̀. Bíyá báǹkì náà dẹ̀ máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní, kí security wà ń bẹ̀, kí kálukú máa kó note ẹ lọ síbẹ̀. Àmọ̀ràn ni kí wọ́n gba account number wa, iye tá a bá kó lọ síbẹ̀, kí wọ́n bá wa credit account wa, káwọn kó lọ central bank fúnra wọn. Bọ́n bá ní new note, wọ́n lè fi change ẹ̀ fún wa. Bọ́n bá ní kọ́ńṣàtì ẹ̀ gbà lọ́wọ́ wa, torí pé ìpínlẹ̀ míì wà tó jẹ́ pé wọn ò ní central bank o, city míì wà tó wọn ní central bank, ibo lẹ fẹ́ kán kówó yẹn lọ. State government ó ti dọwọ́ yín báyìí. Àmọ̀ràn ni ẹ dákun ẹ bá wa gbé ìgbésẹ̀ yẹn báyìí, torí pé ó dáa púpọ̀ púpọ̀. Tẹ́ ẹ bá ṣe, wọ́n á tún yìn yín láwo, àwọn èèyàn yín á dìbò fún yín, wọ́n á dìbò fún yín, torí pé wàhálà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èdó lánàá, àti láwọn ìpínlẹ̀ kan tó yẹ pé wọ́n ti ń ṣe protest, wọ́n ti ń ṣèwọ́de. And that was 15 February 2023. Àwọn èèyàn 3 ló dolóògbé torí kíni? Torí pé wọ́n ṣe protest. Ní Ẹdó, ní Benin, wọ́n ń try láti fẹ́ lọ agídí wọnú central bank. Àwọn èèyàn tó ń ṣe protest, àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní yin tear gas, wọ́n yìnbọn, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, èèyàn 3 ló padà jáde láyé o. Kọ́lọ́run ń ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. So ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gọ́vnọ̀, ẹ bá wa gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá. A ní rogun lórílẹ̀‐èdè Nàìjíríà o. Election tí ń bọ̀ on the 25 la máa ṣe presidential àti national assembly. On the 11 March 11 la máa ṣe tàwọn governorship àti state assemblies káàkiri. So election tó ń bọ̀ yẹn, ṣe mọ̀ yí pé oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú báyìí. Àfàìmọ̀ kí kinní ọ̀hún APC má fara gbá, torí pé APC ló wà nípò ìjọba. Àwọn náà ń bẹ nípò ìjọba, àwọn náà dẹ̀ gbé policy kalẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó jẹ́ presidential candidate tí APC ń sọ pé inú wọn ò dùn sí policy yẹn. Gbogbo ẹ̀ náà òṣèlú náà ló bá dé. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, PVC ó dọwọ́ yín. Ẹ rí i pé ẹ dìbò ní February 25 àti March 11. Bẹ́ẹ̀ni kan bá ní PVC tí ó dìbò, ẹni yẹn ta orílẹ̀-èdè Nàìjíríà ni. À ń rọ̀ wá, ẹ jẹ́ ká rí pa dìbò, torí pé n tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí, kọ́lọ́run ń ṣàánú wa ni. Aláṣẹ Muhammadu Buhari ó ti ṣe tiẹ̀, ó ti ń lọ nìyẹn o. The next president ní ká tún máa wò báyìí. Owó wa kò ní di pípà mọ́ wa lọ́wọ́ o. Ẹ jẹ́ ká tètè gbé ìgbésẹ̀. Ẹ ṣeun o, ẹ bá ní subscribe sí Ọ̀rẹ́ Ọba 247 yìí, kẹ́ ẹ bá ní share ẹ comment, á dá yín lóhùn sápá bẹ̀. Ẹ ṣeun o, Ọ̀rẹ́ Ọba lórúkọ mi, ẹ̀lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.